ọmọ ọmọ ẹni èrè màmá ni o, ọmọ ọmọ ẹni èrè màmá ni o, borí jẹun jèrè kí n jẹ́ dálẹ̀. ọmọ ọmọ ẹni èrè màmá ni o, ọmọ ọmọ ẹni èrè màmá ni o, borí jẹun jèrè kí n jẹ́ dálẹ̀. MC Blessing. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ọmọ ọmọ ẹni èrè kúkú ni nílé ayé. ìdí rèé tí ìyálájẹ́ Ìkọ̀tún Grandma Nadia fi rán mi wá o. ó pé wọn mọ̀ kí ikú àjọ̀dún oríkádùn rẹ̀ tó tún pé bá láyé. àjọ̀dún ọdún kan rèé ìbídùn ní okú ọdún ó sì kó àṣeyẹ. alábìíkẹ́ òní fọdún èyí ṣòpin lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀tẹlẹ̀ yìí pẹ́ òní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. bólúwa ti fẹ́ ńlẹ́ o àjọkẹ́ adé máa dání gọ̀jọ́gọ̀jọ́ máa dání gọ̀jọ́gọ̀jọ́ olóríire ọmọ. àrídùnnú ń lọ jẹ́ fún tẹbí tará. ọ̀wá ní dàrí ìbànújẹ́ lágbára lọ́wọ́ adánimọ́gbàgbé ẹni. ojúkójú òní wù ọ́ ọwọ́kọ́wọ́ òní gbé ọ. òní sọnù ajínigbé òní jí ọ gbé. ìdìde eré òní bọ́mọ aráyé nú ìsọ̀rọ̀ rẹ òní bọ́mọ aráyé nú ẹ̀mọ́yà bá mi sàmì àṣẹ. ìbídùn ní ọmọ bíkúnlé o bàbá rẹ̀ ń kí ọ gidi gan. ẹ kúkú jọ ń sọjọ́ òbí lọ́jọ́ kan náà ni ikú òní já ọgbà lọ́wọ́ bàbá àtìyá rẹ̀. ọmọ Àyìnkẹ́ Esther Waliat olórí tìjé orí ọmọ màmá ẹ̀ tí bàbá tìyá rẹ̀ ní kí ọ kú ọdún o. wọ́n lájọ̀dún ọdún kìíní ló ń ṣe yìí ó ń ṣe tọ́pọ̀tọ́pọ̀ lókè èpè orí ajẹ́kárí ọpẹ́ lágbára lọ́wọ́ olúwa ọba. àwọn ẹ̀gbọ́n rẹ̀ gan pa wọ́n kí ọ dáadáa látòrí ìbídayọ̀ Fatima aliami gbogbo wọn pátá wọ́n kí ọ kú ọdún o. gbogbo òdílé adéfowórà pátá gan wọ́n kí ọ gbogbo òdílé ìbítóyè wọ́n kí ọ. ọpẹ́ bí mo pẹ́ ṣe pẹ́ nílé ayé ó gbó ọ̀tọ̀ ọ́ dàgbàdàgbà ọ́ yọgọ́fà alẹ̀ ikú òní kanjú pa ọ́ yára sàmì ẹ̀. ọyá o ọlọ́jọ́ bí Nadia o ọmọ ẹnjìníà Tajudeen gbéra ńlẹ̀ òdìdè jẹ́ ń kí ọ bí wọ́n ti kìran bàbá rẹ̀. ọmọ apamọ́sùpó ọmọ Sokoto bólẹ̀ ọmọ akárọ̀ oko bí wọ́n ṣe ń ṣe lé ǹlẹ́ ọmọ afọ́jújoyè ọmọ òjòyè kò yí ọba náà kọ́kọ́ jẹ ọmọ elérinjà ọmọ asígbáyanlá ni wọ́n kìran bàbá rẹ̀. èdè ògògbó ọmọ kúlódò tó ti gorí ilé wá sàmbàsàmbò ògògbó ti ń jẹ́ eégún wọ́n lọ́jọ́ bí jẹ́ ń kì ọ́ sílé ìyá rẹ̀ gan. Ìjẹ̀bú Òdo Ògbólú ní í ṣe lé ọmọ òkè mẹ́ta ń kọ̀sà òkè rímì òkè lísà òkè ọ̀gbẹ́ni ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òfì wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ náwó ọlá dànsáàkì o ọmọ ọba ń ta ń jẹ̀bú ọmọ ọba rìn ilẹ̀ mìtìtì. Ìjẹ̀bú Òdo Ògbólú ọmọ alágẹmọ abìdíjó wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ akéńgbó kẹrù para àgbo ọmọ akélọ́nà kẹrù bèrò ọ̀nà ẹ̀yìn lásàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé yeye tó bí ọlọ́mọ jaburata. Ìjẹ̀bú Ògbólú ọmọ èrè nìwà ni wọ́n kìran yeye rẹ̀ tó bí ọlọ́mọ gangan. Nadia o òní fọdún èyí ṣòpin lágbára bàbá òkè gbogbo ẹbí adéfowórà pátápátá pẹ̀lú gírámà rẹ̀ ìyá olóríire aláàjà adéfowórà ìyálájẹ́ Ìkọ̀tún wọ́n pé ó sọdún èyí ó ṣe tẹ̀ ní ìsílágbára lọ́wọ́ olúwa ọba.